Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Wà nísìnyí ní dr ṣe fi tú àyà yẹn ṣójọ́ ayyakumullah pé ẹnìkan wá bá nẹ́bì ó wá wọ bí aṣọ tó ti gbó ó sì lọ́la alẹ́bà wọ́n lọ́ ṣe ní ọkà ilẹ̀kùn alẹ́bà ní àkúmà tó ló tó pọ̀ báyìí ó sì jẹ́ kí ọlọ́run orí ọ jẹ́ ká yí orí ọ ipé ò ní owó sójọ́ ó jọ náà ẹ bá ń sọ fọ́mọ ìyá mi àbíbí pé jẹ́ ká yóò mọ̀ ìpé òun lẹ́bí Allah hayyakumullah táwà bá ń ṣe nǹkan kí wọ́n jókòó tó wà bá ń ṣe nǹkan káwà náà jókòó àwọn tó kó tara yẹn wọ́n lè bí wọ́n nílé tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà kọ̀kọ́ ìgbà aṣẹ́kùsọ̀ glóòlù kú wọ́n fọ́n máa kan jẹ mùdírù wọ́n fọ́n máa kan jẹ àlífà ẹ̀yìn ò bá bẹ́ẹ̀ wọ́n fi kan jẹ wàkílù tẹ̀gbọ́n àbúrò ní ìyọ́tọ̀ọ̀dọ̀ ẹpa náà ogun ẹpa náà tẹ̀ láàkọ́ fàníyàrá àlékàn jẹ́ ká yóò rí pé onítọ̀ọ̀bán lọ́mọ ìyá jẹ́ ká yóò rí pé àṣọ̀bánù ní irú ẹ̀nà ní ọmọ ìyá jẹ́ ká yóò rí pé oníjàmẹ́ lọ́mọ ìyá tí a bá yọ wá kó ẹbí òpé Allahu akbar wọ́n bá ti pẹ jàmẹ́ rí pé òpé ṣọ̀bánù ayé rí pé ó ti gbé dá ó ti gbé fún ebi ẹ̀mí àti ẹni ṣẹ̀rí Allahu akbar jẹ́ká yóò rí pé o ní Justice Abdullahi lọ́mọ ìyá ẹ̀ṣẹ̀ kìní kan jò ní kìní kan gbọ́n ṣe convocation ìwọ nìkan ó dàbí pé ó wà ní òhùn ní Allah ẹni justice nínú ẹbí yín kò sílẹ̀ ẹni doctor kò sílẹ̀ ẹni kátìbù kò sílẹ̀ ẹni sáyìn kò sílẹ̀ pé ọmọ bàbá rẹ̀ ní wọn Allahu akbar àfáríyàn àlékà kí ló dé jẹ́ kí ayé orí pé o ní àwọn ọmọ ìyá ẹgbó gbogbo kùnkùnkùn yẹ ẹgbó kò sẹ́ni ibi kàtà wà lè fọ́kọ̀sí tí tàbí fẹ́ pa ẹnìkan Allahu akbar ó ti gbọ́ ìyá kan àwọn ìyá náà mélòó ló kù mọ́ èyí tó kù kí ni wọ́n máa táyé ọdún ẹgbẹ́ tí wọ́n lọ́wọ́ kálukú bọ́ọ̀lù àwọn ọmọ owó ṣe sọ̀rẹ́ tí ó fi ẹgbẹ́ ẹpa àdàmíyà ẹwà fi àbìbíyà pààrọ̀ ẹ̀ àpòsí nìyẹn Allahu akbar ó fẹ́ kó sáàkù pé àwọn ọmọ alájá dámọ́ ní ó rẹ́ pé kó sáàkù pé àwọn ọmọ àbíbù lélẹ̀ àpòsí nìyẹn tàbálà fún jẹ́ pàtàkù tí ọmọ kan ṣó lẹ bí wọn ìbẹ́yìn náà bí wọ́n pọ̀ tó fàníyàrọ̀ àléìkà jẹ́ kí agbogbo ayé orí wípé o ní àwọn ọmọ bàbá láwọn ọmọ ìyá jẹ́ ká yóò rí pé ìwà tí sọ bá nù ìṣọ̀tá ara yín kẹfì kúrò sí àwọn tí wọ́n ń fún fèrè ọ̀tá ní òkìní kan ò so nísìn nígbà ní bàbá wa mélòó lálẹ́ kí mẹ́ ìwọ́n tó ní àwọn akó mẹ́ mélòó wọn náà kí Allah ìmọ̀ mélòó ló ń kí nìsìn àgbà ti dé bàbá bá náà ti dé yóò tún máa dé sí náà ní báyìí pé onímọ̀ tó gbó lálàáfíà tó ṣẹ́bí ọ̀bá náà kí débì kan tó fi ní káwọn mọ́ṣíbí o máa kí káwọn wábí o máa kí káwọn rọ̀sàrò máa kí ọ́dá ṣe tafsiri débì kan ló fi ní pé ó ké ẹ̀yàn ọmọ ké omi o ẹwà ṣe tafsiri tó fi pàpá náà pé àwọn ọmọ mi náà kún ṣe tafsiri Allahu akbar gbogbo ìkà tó fojú hàn nílé yìí ìkà tó fojú hàn àwọn èèyàn tí ìkú tán táwọn èèyàn mọ̀ pé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn 1991 ṣe dára mú sọ̀kalẹ̀ open tafsiri fáwọn àfá margaret ṣe kún sí ṣọ́pọ̀ ha àwọn àfá kan open tafsiri fún àwọn kan open tafsiri alẹ́ fún wọn ó sì múnú àwọn ọmọ rẹ̀ ó fi ha ó pé kí wò ṣe tafsiri ó rẹ̀ jókòó gbọ́ ẹgbẹ́ sọ́bánù wá láti Ìjẹ̀bú wọ́n ní kí ṣe tafsiri ó jókòó gbọ́ tafsiri mi àgbá láti Ìjẹ̀bú Bismillahir Rahmanir Rahim láti tafsiri jọ́nà
àwọn èèyàn tó gbọ́tẹ̀ sí ìrìnà wọn àti ìkú tán Allah wọ́n ní wà láyé wọ́n á fẹ́ fọwọ́ pa gbogbo ìyẹn rẹ̀ ẹ̀wọ́n sọ pé fẹ́ràn bàbá èyí tẹ́ fẹ́ràn ẹ̀ tẹ́ ìṣàbò sí ẹ̀rẹ́ fẹ́ràn bàbá ẹ̀fọ́ pa rẹ̀ pé kò lọ́mọ ẹ̀yà ẹ̀ lè tí ọmọ ìyẹ́ Allah ó kọ́ ọ̀bá yín lẹ́ máa jẹ́ ó kọ̀ tí lè yín sì lẹ́ máa jẹ́ adúgbà fún àfá àláyé bẹ́ẹ̀ni alhamdulillah pé èyí náà markazi ni mí o ẹ má sọ ọjọ́ ìwọ̀n pé mẹ́ sí markazi wà àfá mi markazi ó sì lápá àfá rẹ̀ ó wá kú kẹwà bọ́ sí àdúgbò tí wọ́n pè ní orí aré nìbàdàn ẹ̀yàkúnmọ́lá kẹtùmọ̀ àwọn asá eré tètè pé àfá rẹ̀ yẹn afẹ́ mọ́ àfá àláyé àfá ẹ̀rọ ń gbé kalẹ̀ bẹ́ẹ̀ tó ní bíbí tó bá bá àfáàní bábá àfáàní ó ti ṣe wé tàn lé wọn Allah tó wá ní markasi lòun ẹ̀ náà láti ṣe markasi àwọn kan wọ́n ń pàtàn tí ó ní túnmọ̀ láàrín markasi lòun o sánàdì ní sí markasi sánàdì méjì ni ọmọ bíbí markasi kan tó jọmọ Sheikh Adam sánàdì kan ni tí ó ṣe bí dàbí Allahu Akbar òtítọ́ sí ni bó sì rí gan lọ́sọ́ bó ti rí nínú bá sì ṣe ń bá gbogbo ìyẹn lò náà nìyẹn kò sẹ́ni tí ó bá wa lò tí ò ní kẹ́kọ̀ọ́ tí ó sì ní ṣàǹfààní give and take ni tó bá ṣe fún wa àánú ṣe fún yóò sì jẹ́ pé àbáyàn ṣe lórí ọ̀tẹ̀ Allahu Akbar gbogbo tí wọ́n bá bọ̀ ọ̀rọ̀ kéwú ọ̀rọ̀ dáwà bóòrí ilé kéwú àti dáwó ṣe máa lọ́wọ́ sí markasi ni olùmọ́sọ́dé wọ́rọ̀ àwọn ìṣàmìí ṣọ̀háì àlàyé markazi ni bó bá tẹ́ lọ́dọ̀ àbá rẹ̀ àwa gan sọ di markazi lọ́dọ̀ wa markazi hàrán adúgbẹ́ fún ẹgbẹ́ wọ́n ti ẹ̀lẹ́ wọ́n sọ oyẹ̀dú àwọn kan náà la ṣe ẹ̀ fún tààkọ́ wọn kéwú tàà bá wọn balẹ̀ ilé kéwú tàà ṣe gbogbo nǹkan tí wọ́n á mójú nù tán mójú sẹ́gbẹ̀ kan nínú ilẹ̀ ànàgó báyìí Allahu Akbar láwọn aráàlú òkè fi máa pa àwọn ànàgó yìí ní kéfèé aláìmọ̀ọ́rẹ́ àwọn afígbà borí ọlọ́run mọ́lẹ̀ àwọn tí ó borí àwọn tó wọ́n lọ ibi tí wọ́n lọ sókùn wọ́n yà àwọn náà máa pé àwọn ìsàfà àwọn kọ́lá àwọn tọ́ àwọn kọ́lá sọ́dẹ̀ yìí ká má dákọ̀ Allahu Akbar ọlọ́run bá sàdúkú dáadáa fún wọn máa sáré lé ní sí pé àfá rẹ̀ kí ní ká pẹ́pẹ́ wọ́n sáré pé ẹ̀fẹ́ mú kí ẹ má sáré kéré ẹ sáré ní gbogbo owó ṣe pọ̀ tí a máa pé àtàlàyé o àti mufti o àti bàbá dómà àti wọ́n ṣe bẹ́ẹ̀ sọ pé bàbá dómà náà ṣe markasi ẹlẹ́rẹ̀ sọ pé kí ló lọ búlù fún kọlọ́bọ́ búlù kalẹ̀ ní pé ẹ̀yin nìkan náà ni ọlọ́run dá búlù fún ọkọ̀ bẹ́ẹ̀ kọ́ èyàn tó wá ní nífẹ̀ẹ́ sheikh tó rẹ̀ ní pé ìtí ṣẹ́gùsẹ̀ yìí ó kún lójú òun náà sì fẹ́ rú ẹ̀ gẹ́bùtọ̀ ni ó lè rú ẹ̀ wẹ̀l muslim yàgbìtù wẹ̀l mu'min yàgbìtù ó wá ń pè manhaj markasi lóhun kó wá pè markasi mara kẹ́ẹ̀tí máa sọ pé kìí ṣe markasi nítorí pé ẹ̀rí ìlò láti fi ṣọ̀tẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ Allahu Akbar antum haramu wa halal Allahu azana lakum sọ́rọ̀ ló ṣe bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún yín ààrùn àzíwẹ̀lẹ̀rọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ fún yín kò sí wúyẹ̀ àmàlà àdísì yẹn pọ̀ mọ́ pé àbíbí ọmọ ìyá mi jáàmù ẹ̀pọ̀ ọmọ ìyá mi wá o jáàmù ẹ̀pọ̀ oníṣọ̀gbà ọmọ ìyá lẹ́rọ jáàmù ìyá ọlọ́run ọlọ́pàá yìí ní Thawban ọ̀họ̀kọ́ ó ti kọjá ìwé ẹgbẹ́ ọ̀rọ̀ òwò amẹ́lẹ́gbẹ̀ tó kọjá Allahu-Akbar ló kọjá ọdí mọ̀dọ̀ ẹjọ̀ ọ̀pẹ́ láti ojú ayé bàbá alẹ́wọ̀n ti fàwá sókè ìmú bàbá nẹ́dùn alhamdulillah nínú rẹ̀ bá dùn kò ní kọ wá síbi tó kọ inú àwọn tó ṣètò markasi ó kọ mí ó kọ tèmi ó kọ síbẹ̀ ní pé inú àwọn majlisu ṣùrọ̀ àwọn tí ó mọ̀ mú mọ̀nà wá pé markasi ó ṣe máa lọ òun náà mú tún mú mọ̀nà pé markasi yìí ní kọ́bàtù markasi yìí ṣúgbà tí wọ́n kọ ní síta ìní ní kò ní ṣiṣẹ́ òun náà mo tó ń fún yín mọ̀nà ipé ẹjá kí gbogbo ẹfẹ́ jẹ́ mùdírù ọlọ́run tí ní kẹ jẹ́ mùdírù ẹfẹ́ ṣe dáwọ́lá ẹṣẹ́ dáwọ́lá ẹfẹ́ káyọ́ mọ̀ yí wọ́n ti mọ̀ yí ẹfẹ́ yóò kù dúpẹ́ fọ́lọ́ Allahu Akbar ẹ wo ìlànà tí Sheikh Adam gbé kalẹ̀ gbogbo àwọn atátà marada
tí ó pé wọ́n ṣe bí pẹ́ṣà náà kọ́ ló ká wọn bóyá ọmọdé ló ṣe wọ́n bóyá ìfẹ́lúkà ló ṣe wọ́n bóyá ayé tàn wọ́n ṣọ́rọ̀ dámọ̀ ló pèpè ìgbà ìbẹ̀rẹ̀ àbáyìn ipé mi ò ní bá ọ̀tá ẹ̀ àwọn eléyìí kò yé wọn ni wọ́n wá lọ ànáṣì mọ̀ rédíò pé gbogbo ẹ̀ tó wá wọn kó wá sí market òun sì ṣorí ni ẹ máa bọ̀ wá bàbá wa gbé àwọn ìjọ láàrin àwọn tá jẹ́ àgbà ọmọ market wọ́n ṣàkálà lajnatul Islam wàtẹ̀tìhìr àti wàtẹ́síkíà wọ́n kọ̀wé lórí ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ lọ tẹ́ lójú wáyìn tẹ́ ẹ̀rẹ́ tí àfáà yín ẹwà sọ kí àfáà yín ṣe fún yín tẹ́yìn náà mọ́ tí ní ma dárúmọ́ Allahu Akbar kódà ẹnìkan inú àwọn tó jẹ́ kútùbù tání àti jọ ṣiṣẹ́ ẹti kéwú bí àti jọ ṣiṣẹ́ kí ló tẹ́ gbogbo ọ̀nà fún ọ̀rá náà fún ọ̀lápọ̀ ìwé tẹ́ ẹ̀kọ́ jọ́nà ta ní ẹ̀kọ́ dáẹ̀tún ṣe tẹ́ ní káàmùdá ní ọya ìkìrá kìtàbákà àfábínà síkàdì yóò máa lè kàá sí wá tó wá nínú ọ̀tún kàwé rẹ̀ tẹ́mọ̀ náà ló kọ́ àwọn ọkùnrin ọ̀rọ̀kùnrin jìkọ́ kí la ṣe fún ẹ̀ṣẹ̀ wà ó àwọn náà fẹ́ dèèyàn láti lọ tó ń gbà tẹ́ dèèyàn rẹ̀ sí ibi tẹ́ sí ẹ̀kọ́já dábí dèèyàn bàbá wá ní ó dáa kí wọ́n lè mẹ́pọ̀ ọmọ kéwú lọmọ kéwú àfáà làfà káṣì lè mẹ́ pé ó ti tánú wa lọ́ṣẹ̀ tọ̀wá fún mọ́sálásí mọ́sálásí bá jọ kéwú bẹ̀ nílẹ̀ méjì ọlọ́pọ̀ ajẹ́ kàfàárà ilé mú ti yọ́nu sí ẹ̀ ṣẹ́kádà mọ́ wá bọ́ ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ gbogbo àwọn ilé kéwú zakari ní kọrin táírù lálórí inú nẹ́ṣùrù yasmin àmúwa awaka zakari fi kọrin tẹ́ bàbá wa bọ gbogbo ọmọ mákàtí kankan tí rẹ̀ wọ́n láti fi hàn ìdé mò ń lọ ẹ̀fìfẹ́ bá yín lò mò ń lọ ẹ̀nà àbọ̀ wálé ẹ̀yìn wá gbàjọba ẹ̀wà sọ pé eléyìí ṣe màkàsí àwọn kan màkàsí bájà ẹ̀túnmínú àlọ́ ògbílẹ̀ àlọ́ wàzínà làkún sọ́nà ló sọ bẹ́ẹ̀ àdẹ́kùrọ́ ṣe ṣe àdámù ló sọ pé ṣe mọ̀ṣúlè ìṣọmọ mákàsí mọ́ ẹwà igbítàn ẹ̀mítà lẹ́bù nígbà ilé òun ló pa bàbá kọ́ ẹ̀bú bọ́ lélẹ̀ ẹ̀sọ́ dápa yìí abẹ́sọ̀rọ̀ ẹkọ́ sínú tíra ní o áhù mi ó sọ pé ṣẹ́gbọ̀n sí ló pa bàbá kò sọ pé òun lòun pa bàbá nítorí pé òun fẹ́ jẹ mùdírù ara àrá fúra sí ṣọ́ afẹ́ ẹ̀tọ́ wá fẹ́ sọ pé mo dùn ọya kó wá bọ́ta kó wí tó mọ̀ pé ó kàn án hàlè ó sánámà òyẹ tùkùríkù wá tù rí ibi tó tí ó sọ̀rọ̀ tó mọ̀ pé àwọn tó ń bá sọ̀rọ̀ sí mẹ́ jẹ́ká jùlọ lókò orí tébù wá parọ́ sójú àwọn èèyàn tí ó ta ọ̀ ayé ọkọ̀ mọ́ lọ́pàá tí ó tó sọ ìwà ọgbà gbèrè Òkodoro Yorùbá tẹlifíṣàn.